ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni àbáyé gbogbo lè ń kọ́? Gist ṣe ní wọ́n ní àǹtí wa wọ́n ló ń threaten Queen Naomi o àti Kabiyesi wípé Kabiyesi ń dìsọ́nà láti fi honour Queen Naomi wípé ń dẹ̀ máa gbé wọn lọ sí court. ẹ̀yin èèyàn lé Gist ṣe ní ni tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. ẹ̀yin èèyàn létẹ̀ bá ti subscribe, ẹ tẹ notification bell yín, kẹ́ẹ̀dẹ̀ tẹ thumbs up so that a bá ti post any gist ẹ máa rí. òkè ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist ti ní wọ́n ní àǹtí wa ní Kábíyèsí ń dìsọ́nà o láti fi ọ̀nà Queen Naomi, wípé Kábíyèsí ò fún un níyì, wọ́n dẹ̀ ń fún Queen Naomi níyì. ẹ̀yin èèyàn lé ó lóun máa sùn Kábíyèsí, ó máa gbé Kábíyèsí lọ court. ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. ẹ̀yin náà ẹ mọ ìgbà tí Kábíyèsí fẹ́ Queen Naomi, wọ́n fẹ́ wọn ní ṣùlọ́kà. inú Kábíyèsí dùn, ayọ̀ Kábíyèsí kún. ìtorí ẹ̀ gan wọ́n ní gbogbo nǹkan tó wà nínú yàrá Kábíyèsí ní Kábíyèsí yàrá Queen Naomi ní Kábíyèsí change nígbà yẹn, wípé nítorí pé inú wọn dùn pé wọ́n fẹ́ aya rere, wọ́n fẹ́ aya ìdùnnú. wọ́n ní Queen Naomi fún wọn láyọ̀ ní gbogbo ìgbà yẹn. ṣùgbọ́n wọ́n nígbà tó yẹ àwọn obìnrin yìí wọ́n bẹ̀rẹ̀ sí wá, wọ́n ń wá gbogbo àwọn Mariam, Tóbi, gbogbo wọn ló wà ní palace, àwọn ayaba wọn gbóǹkà, gbogbo wọn ń wá ní o. wọ́n ní Queen Naomi gangan ló tún máa ń supervise oúnjẹ tó ń jẹ, because nǹkan tí Kábíyèsí sọ fún Queen Naomi gbà yẹn ni pé business partner ni wọ́n. so Queen Naomi dẹ̀ ń tẹ̀kí àwọn ẹgbẹ́ kan jẹun kan wà comfortable. ẹ̀yin èèyàn lé èyí tí Mariam wá sọ yìí tó ní pé àǹtí wa yé tó ń sọ pé Queen Naomi pé Kábíyèsí ọ̀nà wọn láti dìsọ́nà òun. mi rè pé oru ọ̀rọ̀ yẹn kó tó sọ Mariam, bí a ṣe gbọ́ allegedly, mi rè pé oru ọ̀rọ̀ yẹn, because tó bá rò ó kí ló tiẹ̀ ń jẹ́ ọ̀nà náà ẹni tí wọ́n ń bu ọlá fúnra ẹ̀. tó bá rò ó dáadáa wàá mọ̀ pé ọ̀rọ̀ tó sọ yẹn ó ju ẹnu ẹ lọ. wàá mọ̀ pé ọ̀rọ̀ tó sọ yẹn ó ju ẹnu ẹ lọ. ìwọ ló wá gba oko èèyàn nínú palace. Kábíyèsí kàn fẹ́ fi ọ̀rọ̀ yẹn sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi gbé ìgbésẹ̀ láti divorce ẹ̀, because wọ́n believe pé no, ó máa máa dá wàhálà sílẹ̀ nínú palace àwọn. so ìwọ o lè la inú ẹ pé Kábíyèsí ń dìsọ́nà ẹ Mariam, o lè la inú ẹ pé Kábíyèsí ń dìsọ́nà ẹ gba ọkọ ọlọ́kọ, ẹ da marriage ẹni ẹlẹ́ni irú. ìwọ wà lanu o léèyàn kan dìsọ́nà ẹ. tí Kábíyèsí ò bá tún dìsọ́nà ẹ, ta ló fẹ́ kán dìsọ́nà? ẹ̀yin pípù yìí ní ìtìjú kankan. mo sọ pé Kábíyèsí dìsọ́nà ẹ. Queen Naomi bọ́dẹ̀ ṣe wà yẹn, wọ́n ní sọ̀rọ̀, wọ́n ní sọ anything. lórí èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. Mariam lanu ẹ̀ ó ní Kábíyèsí dìsọ́nà láti fi honour Queen Naomi. ta ló fẹ́ kí Kábíyèsí honour tí ò bá ṣe Queen Naomi? wọ́n máa honour wọn forever ni. ìwọ ni kó o wábi gbà lọ.
tó bá ti mọ̀ pé o ò fẹ́ ṣe nǹkan sí kábíyèsí ni kò ṣe wábi gbà lọ find your way. ẹ̀yin èèyàn lẹ́gìsì tá a gbọ́ nìyẹn ta ní ká mo wá fún yín. wọ́n ní Mariam ní kábíyèsí hounor láti wọ́n dìsọ̀ náà láti fi hounor Queen Naomi. ẹ ṣe gan ni o etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe thumbs up kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run òkè òkè ni ọlá yín á lọ o. Please share this video, like and subscribe. God bless you all.